ẹ̀yin èèyàn lé èwo lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọ́n ní Dr. Elizabeth wọ́n ní wọ́n blast àǹtí wa church wọ́n nítorí pé ṣekúṣẹyẹ ni wọ́n ní Dr. Elizabeth sọ wípé ẹnu wọn sáìdì méjì ló ní ẹ mọ àdá ẹlẹ́nu méjì. Wọ́n ní Dr. Elizabeth allegedly bá ṣe gbọ́ wípé wọ́n ní àdá ẹlẹ́nu méjì lẹ́nu àǹtí wa wípé ṣekúṣẹyẹ dẹ̀ ni wọ́n wípé ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ lójú àwọn ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ lójú àǹtí wa bí a ṣe gbọ́ wọn ni wọ́n jókòó sí ibi tí wọ́n ti ń gbatẹ́gùn ni wọ́n gbọ́ conversation àǹtí wa àti wọn tí wọ́n pe Queen Naomi ní orúkọ tí Ọlọ́run ò sọ wọ́n tí wọ́n dẹ̀ tún sọ pé kábíyèsí wọ́n deserve nǹkan tí àǹtí wa ṣe fún wọn pé òun fẹ́ gba share Ọ̀jájá hotel lọ́wọ́ wọn half of the investment ipò òun fẹ́ gbà lọ́wọ́ kábíyèsí wípé ṣe ni àǹtí wa ṣọ́ọ̀ṣì ṣe ni wọ́n ń ṣàìdí àǹtí wa lórí phone conversation yẹn. Wọ́n nígbà tí àǹtí wa ṣọ́ọ̀ṣì rí Dr. Elizabeth tó ń bọ̀ wọ́n ló wá dákẹ́. Ẹ̀yin èèyàn lé allegedly nǹkan tá a gbọ́ ni o ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Bí gbogbo wa ṣe mọ̀ a mọ̀ wípé kábíyèsí wọ́n ní kí àwọn olórí kí wọ́n kúrò nínú palace kí wọ́n lọ sí ilé tí àwọn rà fún wọn. Wọ́n ní àtìgbà tí kábíyèsí ti sọ bẹ́ẹ̀ wọ́n ní kábíyèsí tiẹ̀ tó bá wọn gbé mọ́tò wọn lọ síbẹ̀ wípé ṣùgbọ́n wọn ò yéé kúrò nínú palace o. Wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ sọ fún wọn pé wọn ò ní láti padà wá sí inú palace wọ́n ní wọn ò dáhùn. Wọ́n ní àǹtí wa ló kọ́kọ́ wá sínú palace wọ́n ní kábíyèsí ní inú àwọn ò ní dùn tí ó bá kàn yọjú sínú palace bó bá ṣe wù àwọn ti ní kán lọ dúró sí ibi táwọn rà fún wọn. Wọ́n ní ṣe ni àǹtí wa náà bẹ̀rẹ̀ sí àtàkì kábíyèsí pé kí ni kábíyèsí mean kí àwọn òun ṣèyàwó kábíyèsí ni ìgbà tó bá wù àwọn làwọn lè wá sínú palace kò sí nǹkan tí kábíyèsí lè ṣe. Wọ́n ní kábíyèsí ò dẹ̀ sọ̀rọ̀ wọ́n náà dákẹ́. Wọ́n láti ìgbà yẹn ni ara ti ń wá àǹtí wa. Wọ́n ní gbogbo ìgbà tí àǹtí wa bá wá sínú palace tí ò bá ń ṣe pé kábíyèsí ló ní kó wá wọ́n ní ara máa jájẹ ni o. Wọ́n ní kò síbi tí wọn ò tí ì lọ. Wọ́n ní ṣùgbọ́n ibi tí wọ́n lọ wọ́n ní kán wá ṣe ritual ní inú palace. Wọ́n ní kábíyèsí ní ṣé àwọn làwọn ní kán lọ fi ọwọ́ wọn fa nǹkan tí ò yẹ kán fà wípé àwọn ò ní gba anybody láàyè láti wá ṣe ritual nínú palace àwọn. Ẹ̀yin èèyàn lé kí ló fa gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ nǹkan tó fà ó ní pé ibi tí ọ̀rọ̀ pé Dr. Elizabeth gbọ́ nǹkan tí wọ́n ń sọ ibi tó ti jáde ni. So wọ́n ní àǹtí wo ní kò rí àǹfààní láti wá sí inú palace. Wọ́n ní wọ́n ní àǹtí wa ṣọ́ọ̀ṣì ò ní information àǹtí wa gbogbo nǹkan tó ń lọ nínú palace àti wa ṣọ́ọ̀ṣì ló ń sọ fún àǹtí wa nítorí òun ò lè wá sínú palace tó bá wá ara yín yóò jẹ́ kó gbádùn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́? A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní lílẹ̀ Nàìjíríà òkèkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìjọ́. Ẹ̀yin tí a bá ti subscribe ẹ subscribe o kò sí nǹkan tó ná yín ọ̀fẹ́ ló bá dé. Ẹ dẹ̀ má gbàgbé wípé à ń ṣe advert lórí Mashola Gist TV ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tí ẹ bá ní ìpolówó ọjà. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì wọ́n ní àdá ẹlẹ́nu méjì
òun ni wọ́n ń pè wọ́n o. Wọ́n ní torí ṣekúṣẹyẹ ni wọ́n ń ṣe nínú palace. Wọ́n ní tí wọ́n bá rí ojú Dr. Elizabeth ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa sọ. Tí wọ́n bá rí ojú àǹtí Wahem ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa sọ. Wọ́n ní so wọ́n ní ṣe ni wọ́n ṣáìdì àǹtí Wahem pé nǹkan tó ń ṣe nínú palace yẹn gangan ló dáa. Wọ́n ní nǹkan tó ya Dr. Elizabeth lẹ́nu jù ni pé àgbàlagbà ní tara ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ó ju Dr. Elizabeth lọ pé ó dẹ̀ ti bímọ dáadáa pé kò yẹ kó máa ṣe ṣekúṣẹyẹ nínú palace kábíyèsí. Wọ́n ní tó bá wà ní ọ̀dọ̀ àǹtí Wahem wọ́n ló máa ṣáìdì àǹtí Wahem ni. Wọ́n ní tó bá wà ní ọ̀dọ̀ àwọn wọ́n ló máa ṣáìdì Queen Naomi ni wọ́n ní so wọ́n ní alábàǹgebè ni wọ́n ní Dr. Elizabeth sọ̀rọ̀ sí pé ìkà ni pé kábíyèsí máa rè pé ó ń ṣe tàwọn ní pé irọ́ dẹ̀ ní ojú ayé ló ń ṣe fún kábíyèsí pé ìwọ ń sọ wípé kí ó máa béèrè 70% of Ọ̀jájàmọ̀ wípé ṣé òun nìkan ló invest owó sí inú business yẹn ni tó fi máa béèrè 70% of Ọ̀jájàmọ̀ pé òun encourage woman yìí kó máa hùwà burúkú pé kábíyèsí ò dẹ̀ mọ irú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ pé àdá ẹlẹ́nu méjì ni ẹ́ pé ṣekúṣẹyẹ ti pọ̀jù ìkàdẹ̀ ni ẹ́. Wọ́n ní Dr. Elizabeth sọ̀rọ̀ sí wọ́n ní wọ́n bá wọ ìjàkadì wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síra wọn allegedly bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Wọ́n ló ní kábíyèsí fẹ́ àwọn ó gádà àwọn sínú palace ó wá fẹ́ gbé ọmọ kékeré kan wá sínú palace lé àwọn lórí pé ta ni Naomi tó ń fi máa lé àwọn kóònù palace fún. Wọ́n ní nǹkan tó sọ exactly wọ́n ní ọwọ́ Dr. Lizzie báyìí òun ló sọ ọ̀rọ̀ yẹn sí. Ipò ní bí ó ṣe ń gba bó ṣe ń béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ kábíyèsí yẹn gan òun ló dáa jù. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run má jẹ́ kí ẹlòmíì kan tì pa. Ọlọ́run má this is a person tó jẹ́ pé every time ló wá máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Wọ́n á tún máa tì ẹ́ wọ́n á tún máa tì ẹ́ wọ́n á tún máa tì ẹ́. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó lágbára. Torí ibòmíì tá bá ti fi òpé ó yẹ ká bá ọgbọ́n a máa bá òmùgọ̀ ni. Ṣé ọ̀rọ̀ yìí ṣé ó tọ́ sí àǹtí chọ́ọ̀chì lẹ́nu láti sọ? Ṣùgbọ́n Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Ṣé rí ẹ̀mí ìlara kéèyàn máa lára ọmọ ìkíni kó máa jowú òun ló ń bá àwọn olórí ìjà. Kò dẹ̀ lè bá yín débì kankan ó máa kó bá yín ni. Ẹ̀yin èèyàn lé ṣókí báyìí lọ bí oge. Èyí tá a gbọ́ nìyí ta ní ká mú wá fún yín allegedly bí a ṣe gbọ́ nìyẹn ládẹ̀ mú wá. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o ní agbára Ọlọ́run. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.